Abẹ ẹni tọ́jú ẹ̀mí sọ́dọ̀ abẹ ṣe mọ fẹ́ẹ́sì yẹn ní àkọ́jọ fún ilé ìfọwọ́. ọmú jẹ́sí kan sí wa jẹ́sí wa ọmú jẹ́sí wa sáyẹ́dì mú jẹ́sí wa méjì lòdì sí ẹ̀ tẹ̀lé lórí ọ̀lẹ̀ ẹ̀ kọ́ni ẹ̀ tẹ̀lé lórí ọ̀lẹ̀ ẹ̀ tẹ̀lé jẹ́sí 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 tàbí ọlọ́run ó wà ń lẹ̀ ọ̀rẹ́ láti pé community share ọlọ́run community share àgbà fún wọn. ẹni máa ṣe tì í tẹnu àwọn ti jẹ tí wọn máa. ó ti dájọ́ ẹ̀kọ́ ni ẹ ti ń bá bẹ̀rẹ̀ láti mọ̀ ọ̀sán bá bẹ̀rẹ̀ sàmù orí ọ̀dẹ́ kan Ìbàdàn kan. Anagaba sọ pé ẹ wá bínú ẹ change date wa o. Jersey night, Jersey day na wá ṣe. Champions night bẹ́ẹ̀ náà ni àwọn Jersey náà ni àbí champion aláwọ̀ lẹ́nu ìlọ́wọ́ community share ìlọ́wọ́ àlọ́wà. So ẹ̀yin champion ẹ̀yin Ghana ẹ̀yin Chelsea ẹ̀yin Man U ẹ̀yin Arsenal ẹ̀yin Man City ẹ̀yin Liverpool ẹ̀yin kí ni ẹ jáde bọ́ta on the 18th of this month náà ní ọjọ́ Friday àdéhùn move 21 Nìbàdàn ṣe ìfẹ̀jà Nìbàdàn mọ̀ wọn náà parí ẹ̀wọ̀ ìjọ tó lọ lọ́wọ́ ẹ̀ má bèrè o wọn ní Olúbàdàn ìfẹ́ sẹ́ńtà tó ní sọ ẹ pàdé wa ní 18th of this month ọjọ́ Friday àti máa ń ṣe Mr Sport wọn lè ti fẹ́ ṣe 20 years anniversary táwọn ti ń ṣe kí ni táwọn ti ń ṣe ẹ̀tẹ̀ sílẹ̀ lórí pápá yẹn níbẹ̀ yẹn gàgàn lọ́wọ́ yẹn níbẹ̀ 20 years anniversary Mr Sport tó ń bẹ̀ sórí pápá àti ẹlẹ́kẹta tá a máa ṣe Champions League 2021 àwa náà 2022 last year àwa náà 2023 this year àwa náà 2024 àwa náà tó lè ṣe. Thank you.